tó mọ òye mẹ́bí wọn ní kí n kórìjọ báwọn tẹ̀lé ipẹ́ làbákẹ́ mọ́kànjọ́ ọlá ló pọ̀ mọ́ yàdùn ni ó pọ̀ mọ́ báwọn sọ̀pọ̀ ọdún nílé ayé ń bí. ẹ̀wẹ̀ sọ kú ọdún o ẹ̀wẹ̀ sọ kú ọdún o Ìjẹ̀bú alárẹ̀ ayé ayé ẹ̀wẹ̀ sọ kú ọdún o ẹ̀wẹ̀ sọ kú ọdún o ẹ̀wẹ̀ sọ kú ọdún o Ìjẹ̀bú alárẹ̀ ayé ayé ẹ̀wẹ̀ sọ kú ọdún o. owó mélòó lò ní o tó ń fọmọ Jẹ̀bú ṣeré owó mélòó lò ní o tó ń fọmọ Jẹ̀bú ṣeré o. kókókókó lòun agogo ń dùn o pọ̀nlápọ̀nlá lòun bàtà òṣùpá akéwì mórí bá fọ́ lòun ọba mọ̀rímọ̀rí ọba lámọ̀tìmọ̀ yàn lónìí mórí bá lọ́dọ̀ àwọn bàbá tó gbé bẹ́yìn lọ́mọ èrè ló Abọ́sẹ̀dé o Bákàrè mẹ́bí wọn ní kí wọ́n dún ẹ lóde mo ṣe bínú pé mo bá ọ lóye mo pè ọ lórúkọ orúkọ la fi pọ̀ Báládé orúkọ la fi pè lóye lóye àyájọ́ bí rẹ̀ lóní jẹ́ korí jẹ́ òpẹ́lẹ́ ayé adúmọ̀ràdá rẹwà lóbìnrin onínúure oníwà àrè ọdọọdún ńlá mi rọ́rọ́gbò ọdọọdún ńlá mi ráwùsá ọdọọdún lámọ̀rẹ́ òbí irun orógbó lóní ògbó òbí wá bí kú dànù lórí rẹ̀ ẹ̀wà lóní ọmọ wa kò sì mọ bẹ́ẹ̀ torí pẹ́pẹ́pẹ́ lòún ṣe ilé àárọ̀ àtẹ̀pẹ́ bí lẹ́sẹ̀ ní tẹ̀ẹ̀nà ọdún nídé ká mọ́ ṣeré òbí irun ọmọ Isaac ọlá ìtẹ́ bọ́dà mẹ́bí wọn ní kí n èké bàbá èkó kórìjọ báwọn tẹ̀lé ipẹ́ ọmọ ní fọ́dún ìṣó òpin lágbára ọlọ́wọ́n bá ọmọ Felicia Fọlákẹ́ ẹ̀ bọ́dà ọmọ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ kó o pa bí mo pa ṣe ń pẹ́ o kó o dàgbà kó o dògbò lágbára ọlọ́wọ́n bá ikú ní bá ń bẹ lóde àyà fún ọ àrùn níbẹ̀ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bá ń bẹ lóde màmá mi Abọ́sẹ̀dé àyà fún ọ lágbára ọlọ́wọ́n bá màmá Obìdà Tolúwa láṣẹ o òbí ọ̀hà kórìjọ báwọn tẹ̀lé ipẹ́ onírìn ń gbé sọnù bí ó ṣe bí ọmọ Abọ́sẹ̀dé ó wá dìlé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ Ìjẹ̀bú Òde nílé o ibẹ̀ níṣẹ́lẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ Àjàgbàlúra mọ́ gbọ́n ọmọ Adúmọdé ọmọ Adúmọ̀sù pẹ́ẹ́dìyẹ jẹ́ ọmọ ẹlẹ́dìyẹ òkòkò mọ̀gá eléyìí tí fẹ́yàwó kéègbé nílé bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ anáwó sílé kóyìnbó tó kówó dé o ìbò òyìnbó kówó dé lówó òun tún wá pọ̀ sí i ọmọ bá ń pàníyàn o ọmọ àròjò òjòyè ọmọ adìyẹ balókun àròrokun àròradìyẹ ọmọ òun ṣe ni ọyọyọyọ ọyọyọmọyọmọ o ìyí tí ṣe ni ò lè pa ni ọmọ bíi àtìrẹyẹ mọmọ roko àròkò tẹ̀yẹ sí ìtìlọ ọmọ mo ní súnlẹ̀ wò lọ́bẹ̀ ọbẹ̀ tó wà nílé oyún nílé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè ní ìwà ọmọ onígbò mọ̀démọ̀dé o ẹ̀yin lọ́mọ onígbò mọ̀wọ̀mọ̀wọ̀ ọmọ àwúrẹ́ fa ṣẹ́bánú ọmọ àfíjù Jẹ̀bú tí fọkọ rẹ̀ jà pinna ọmọ sàlẹ̀ jẹ́jẹ́ o ọmọ sàlẹ̀ jẹ́jẹ́ ọmọ sàlẹ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni òròbìnrin rí ogun àyà ń bẹ nílé ọ̀pá àyà ń bẹ lọ́dẹ bàbá tó gbé bí ọlọ́mọ iṣu mẹ́fà ní iṣu Jẹ̀bú o wọ́n jẹ méjì wọ́n ta méjì tó kù náà fìbò sẹ́lùkù nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ àfìdípọ̀ tẹ mọ́lẹ̀ ọmọ bá ń ta nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ olówó àná tán o náà fi ní kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó kúkúrú Jẹ̀bú owó ìtọ́ Jẹ̀bú owó kẹ̀lẹ̀bẹ̀ Jẹ̀bú owó gbogbo Jẹ̀bú tí mo mọ̀ ní wọ́n lówó lọ́wọ́ o lẹ́yìn Jẹ̀bú ọmọ èrè ní ìwà wá ní rọ́lé apá kan ń dápá kan sí o ìlọ́wọ́ àdìlé àwọn yeye tó gbé bí ọlọ́mọ ọmọ lọ́wọ́ ọmọdé wọn kì í jẹrẹ dùn kò rẹ dùn ló ṣe bàbá ńlá bàbá yín lóore nínú ilé àwọn yeye rẹ ìgbì àlùmíní yìí o ọmọ yẹn ọkà ìmẹ̀kọ ajílẹ́tẹ̀ nìyẹn ọmọ yẹn ọkà ìgbì àlùmíní ọ̀dọ̀ ọkà lódì kókó ìyẹn àbára funfun ọkà abára pàìpà nínú oko ọlọ́pàá dàṣẹ mẹ́kọ̀ọ́ dání bẹ́ẹ̀ bá mẹ́kọ̀ọ́ dání ẹ̀jẹ̀ lọ́ọ̀rẹ́ yàn kúrú jẹ ọmọ
fìrù ránlẹ̀ nígbàlẹ̀ mọ̀yá ń lọ mẹ́ranko tí bọ́dẹ̀ mú jẹ ọmọ dáadáa kó àdá ọmọ dáadáa kó àdá mẹ́bí nínú ilé àwọn yeye rẹ̀ ọmọ àdá sanko títí àdá òrèrè oko jẹ lọ́jọ́ nù mí ti dáyé o wọn ò jalè rí bébójú olóko ni wọ́n ti mú tiwọn nínú ilé àwọn yeye tó gbé bí ọlọ́mọ làbákẹ́ mọ́kànjọ́ lámọ̀rírì rẹ̀ ó lẹ́gbọ́n mi ni dákun mọ́ bọ̀ wá báńkì wá bá ń kárí dùnú mi ó ní kó mọ̀ níjà ọgbà lọ́wọ́ àwọn ọdún ẹ̀ lóde ó ló mọ̀ ní fọ́dún ìsòpin ẹ̀gbọ́n mi màmá rẹ̀ ẹ̀gbọ́n mi màmá rẹ̀ o ikú mọ́ parí dùnú àwa ẹ̀gbọ́n mi màmá rẹ̀ tọ́ba wá ní ìta ló ń kọ́rin ewì ṣe ti gbọ́ rẹ̀ Òṣùpá akéwì lèmi jẹ́ èmi la fíjà akéwì tí wọ́n ń wí àfíjà akéwì tó gbòde ọmọ lókè o.